AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Fine. Sherry Alhaji Abbas Akande Obesere is a wonderful man, and he's someone tó gbé láwọn ìkóríta kan mo lè fọwọ́ sọ̀yà lórí wọn nínú iṣẹ́ yìí. Nígbà tó máa fáwọn band boys ní ilẹ̀, he did it based on ariwo tán ti ń pa ni o. Ilé tán ṣí náà wọ́n ṣí based on pé ariwo tí àwọn èèyàn ti ń pa lórí wọn, pé kò lówó mọ́, pé kò ṣe kinní kan mọ́, kò ṣe kinní kan mọ́. Ilé tó wà máa gbọ́dọ̀ títí jẹ́ ọ̀fọ̀ là ń fún wọn níbẹ̀, wọ́n wà máa kà á mọ́ ilé. Nígbà tá a máa bẹ̀rẹ̀ sí ń kọ́ ibẹ̀ yẹn, ìbá bíi 50 million lọ́mọ àwọn kan fi bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ibẹ̀ yẹn ní Màgódò ni mò ń sọ yìí o. Bẹ́ẹ̀ lọ. Ṣé rí gbogbo ìgbà yẹn náà Ọlọ́run ti ń bless Alhaji Abbas Akande bọ̀ tipẹ́tipẹ́ o. Àmọ́ nígbà ayé Jonathan Ọlọ́run ti wá bùkún orí ọ̀fẹ́ yẹn débi pé bàbá gan tí wá rò pé ó jẹ́ ṣáà máa invest lórí property. That was how he started investing on property. Nígbà tẹ́mi mọ̀ o, because a mọ̀ pé Obesere housing estate wà already. Ṣé you understand? But he started investing on all those property and all these stuffs. Nínú ẹ̀ lèmi mọ̀ pé wọ́n ti fún àwọn boys yẹn. Because àwọn ibì kankan wà tá a bá gbabẹ̀ kọjá ń gbà mí. Alhaji máa ní ẹ lo ibi báyìí mo wà ń sìn, ó dàgbà nílẹ̀ kan síbí, ó ti gbàgbé. He loves property, and he has really done a lot on housing estate and development. So ṣàwárí ẹni tó fún nílé yẹn Sharafa lórúkọ ẹ̀. Sharafa has been with him for like 2 decades plus, 20 years plus. So èmi believe pé ó deserve ẹ̀. Ó deserve kan ṣe irú nǹkan báyẹn fún láti fi motivate àwọn tó kù pé in whatever you are doing, be loyal. Kò sí 99% loyalty o máa loyal 100 ni. Ṣé you understand me? You gats be loyal 100%. Torí pé o ò mọ nǹkan tí ọ̀gá yẹn ní lọ́kàn fún ẹ sí rere. So bí èmi ṣe lè sọ sí nìyẹn. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.